Only Jesus TV. Torí tán bá lójú ayé dá ojú ayé la wà yìí, ǹjẹ́ ẹ lè búra lójú gbogbo ayé ń bí ìpẹ́ ìjà lè rí? Ètò láyé Ní ìbéèrè tí mo béèrè ẹjọ́ ṣé rọrùn fún yín láti ṣe bẹ́ẹ̀? kò sẹ́ni tí ò Ṣó possible? Nídìí àsìkò yìí ẹ jẹ́ ká gbọ́ voice note àwọn àfáà wa yìí. Quran sọ fún wọn nípa ohun tí wọ́n ní kó ṣe fún ọmọ kékeré tí ń jalè. Wọ́n ní ká gé wọn lọ́wọ́ méjèèjì lẹ́ẹ̀kan náà. Okay, good. Ọmọ yẹn ti wá jalè lẹ́ẹ̀mejì. Torí inú ojú ló lè máa ń wà. Wọ́n ti wá gọ́wọ́ ẹ̀ méjèèjì. Oyè kí ni ètò tí Islam ṣe fọ́mọ yẹn pé yóò fi ṣègbésí ayé ẹ̀ tó kù? àwọn fámìlì ẹ̀ lọ́ máa tẹ́kì ẹ̀ náà. Ó máa ní ó máa di liability fáwọn ẹbí ẹ̀. kò ní di liability ṣe ń gbọ́. Iṣẹ́ wo lèèyàn lè ṣe láì lọ́wọ́ méjèèjì? Lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì. Iṣẹ́ pọ̀ tán lè ṣe torí ẹ bá Ẹ fún mi lẹ́gbàmpù ṣe márùn-ún téèyàn lè ṣe láì lọ́wọ́ méjèèjì. ẹni sùúrù ẹ bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mílíọ̀nù tó yẹ pé yàtọ̀ sí pé wọ́n gé wọn lọ́wọ́ ṣẹ̀mí pẹ̀lú òfin ṣẹ̀ríà wọ́n ṣàn live fine tọ́lẹ̀ ń gbégbèsè ayé wọn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí náà. Àníṣẹ́ wo lèèyàn lè ṣe láì lọ́wọ́ méjèèjì? ní tó bá ti rọ̀ lọ́rùn ló lè ṣe náà òun ló mọ tó bá fẹ́ ṣe ṣẹ́rí àwọn ọ̀nà kò sí ní dáa fún wọn fún tó sọ gbogbo ẹbí rẹ ń ó sì gé lápá wọn ò gé ọ lápá gé ọ lẹ́sẹ̀ tọmọtọmọ ìwọ lórí burúkú tí ò ní dáa fún ẹ bí ìrọ̀ kẹ́ sí mi pẹ̀lú ògbọ́n náà. ayé ẹ ò sì ní dùn ò ní báyé mu mọ́ láti sìn lọ bẹ́ẹ̀ náà ni ó sì ní gbà pẹ̀lú ògbọ́n náà. ó ṣe sọ yí pé kí wọ́n géèyàn lápá kí wọ́n géèyàn lẹ́sẹ̀ yóò sì mọ oúnjẹ jẹ yóò sì mọ ríṣẹ́ sí wọn wọ́n gé ọ lápá ó ṣẹ̀ṣẹ̀ kékeré ńlẹ̀ Haúsá wọ́n sì gé ọ lápá gé ọ lẹ́sẹ̀ yóò sì dórí rẹ ìran rẹ tọmọtọmọ lọ́la àwọn alálẹ̀ ìlú tó ń tẹ̀ àlómítọ̀ àtàtà tó ń tẹ̀. àgbẹ̀gbẹ̀ ìbá fẹ́ jíjẹ́ Yorùbá dá lókù pẹ̀lú àníyàn tẹ́ gbé wáyé gbogbo ìyẹn pé Fúlàní ẹ máa bẹ́tọ̀ ilẹ̀ tí ẹ̀yin ò bá kí ń ṣe Fúlàní tó ẹ bá jọmọ Yorùbá tí dandan ni kẹ́ ẹ dìfẹ́ǹdì in tí ò bójúmu ni. kí ni tí ò bójúmu sàárà kan. tẹ́ ẹ bá jọmọ Yorùbá ẹ má bínú ilẹ̀ Yorùbá lẹ ti dàgbà lójú gbogbo ayé ń bí báyìí torí tán bá lójú ayé dá ojú ayé la wà yìí ǹjẹ́ ẹ lè búra lójú gbogbo ayé ń bí ìpẹ́ ìjà lè rí. ètò láyé ní ìbéèrè tí mo béèrè ẹjọ́ ṣó rọrùn fún yín láti ṣe bẹ́ẹ̀? kò sẹ́ni tí ò ṣó possible ní dèdè ẹjọ́ ẹ má bínú ní dèdè éèjì tí ọmọ yìí wà ní dèdè éèjì tọmọ yìí wà àti títọ̀hún yẹn tó tún kéré sílẹ̀ ǹjẹ́ lè búra pé èmi àti yóò jalè rí kò sẹ́wọ̀n náà torí pé éèjì yìí kódà lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ oyè wọn ó ní éèjì àwọn ọmọ kéékèèké kí níyàn á ṣe sí wọn lára ṣáà ni ẹ̀yin wá búra lójú gbogbo ayé bí bẹ́ẹ̀ jalè rí brọ́dà mi. ètò láyé kódà ẹni tó ti darúgbó tó ti mọ fúlọ́ ó ṣe ń jalè yìí sí. ẹ wò mo gbìyànjú láti máa rẹ́rìn ní gbogbo àkókò tí a fi wo fídíò yẹn ni o ṣẹ́yìn náà rẹ́rìn níbi tẹ́ wà ṣá ó mà lágbára báyìí o ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn ìsìláàmù nígbà tẹ́ bá wá gé gbogbo wọn lọ́wọ́ tán pátápátá ní Kánò ní Zamfara wàá gùn wọn wá sí Èkó rò wọn wá sílẹ̀ Yorùbá lógùn state Ọ̀yọ́ gbogbo wọn wà lé gbogbo wọn sí títì ẹnìkan máa tọrọ owó nígbà tẹ́ ti báyé wọn jẹ́ kanlẹ̀ ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni ọmọdé àìmọye ẹ̀mí gan tí mo sọ̀rọ̀ yìí gan àìmọye fífẹ́ wọn ní kékeré ṣé àwa ń jalè mọ́ sí gbàtà dàgbà kò sẹ́ni tí ò lè ṣe ṣáṣá ní ọmọdé ó máa gbó ẹ̀wò àwọn ìgbésẹ̀ wà téèyàn máa gbé pìrìsẹ́ńtà yẹn sọ àwọn ọ̀rọ̀ yẹn but mi kàn lè máa gbé àwọn ọ̀rọ̀ yẹn wá ní tó jẹ́ pé a lè fi dójú ti tọmọdé bá fẹ́ wọ́ láàrin àwọn ẹlẹgbẹ́ wọn á dójú tì í nígbà tójú bá tì í á jáwọ́ tàbí kí wọ́n máa sọ̀rọ̀ ṣítí fún tàbí kí wọ́n fún ní punishment tó lágbára ó máa jáwọ́ ìṣìbọ̀t ká wá gé lọ́wọ́ in fact ẹ̀sìn Islam ti bà ayé àwọn ènìyàn jẹ́ jìnnà díẹ̀ náà fi jẹ́ pé òfin Sharia kò yẹ kó fèdí múlẹ̀ nílẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ wáyé wo àwọn fọ́nrán kù tẹ́ ṣì máa gbọ́ o bàbá takú ti Jésù wọ́n ti takú ti àfáà yìí náà lọ́rùn wá gbọ́ nǹkan tí àfáà yìí sọ àwọn ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ máa jáde sí àwùjọ bàbá takú ti Jésù náà wọ́n ti fún wọn padà wọ́n takú tí wọ́n lọ́wọ́ wọ́n fún wọn back to back bákan náà evangelist Ezekiel Noah gbogbo fọ́nrán ìpátá ni màá fi sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́ ẹ bá mi share jẹ́ kó lọ viral gan ẹ̀yin náà ní àwọn méjì mẹ́ta tí mo mọ̀ pé tẹ́ fẹ́ sọ ní comment section a máa pàdé sọ ní comment section ọ̀rọ̀ ìpè kọ́ ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ ìpè náà ṣe rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣépè ní comment section lábẹ́ fídíò tí n bá gbé wa mi ní response
mi dẹ̀ kí n láìkẹ̀, so ọ̀pọ̀lọpọ̀ gan ni mo ti delete. So àwùjọ ọmọlúàbí la wà yìí, ẹ jẹ́ ká fi ọmọlúàbí, ẹ jẹ́ ká fi hàn. Ẹ ṣé, ó yá lókè lọ́hùn. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ ẹnu rẹ̀ sí gbogbo ènìyàn pátápátá. Mo kí gbogbo ojú gbogbo ọkàn ẹ kú déédéé àkókò yìí, yóò dára fún wa, yóò yẹ wá kò ní yẹ ẹ́ lẹ̀. Ojú òní tiwa, a ò ní ṣẹ̀ṣẹ̀ gbé, a ò ní sìrìn, a ò ní sí ẹ̀sìn gbà. Lórúkọ Jésù, ẹ̀sìn tí ó pa wá run, tí ó bà tiwa jẹ́ láyé tó ń pa wá run níjọba Ọlọ́run, a ò ní bá wọn wọnú rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ti wà nú rẹ̀, tẹ́ ẹ tètè mọ̀, Ọlọ́run yóò fà yín yọ kúrò. Bó ṣe máa rí nìyẹn in Jesus mighty name. Mo tún kí wa kú déédéé àkókò yìí. Mo sọ fún yín pé tẹ́ bá ti mẹ́nu bà Kristẹni, tẹ́ mẹ́nu bà church, ẹ wò oh my goodness God, mi ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin àgbà òpònú tó kù ẹ máa ṣépè, ẹ̀yin èpèdìran ẹ máa ṣépè, ẹ̀yin èbúdọ́lá ẹ máa béèbú, ẹ máa béèbú. Ohun tó ṣẹlẹ̀ fún aṣíwájú yín tó kọ́kọ́ ṣépè, mo sì mú bọ̀ wá fún yín. Ẹ máa yẹ ọmọ tó ní bí wúrẹ́ bá bojú ẹ̀yìn á fèpè fẹ́lẹ́pè. Instead kẹ́ kọ́sùn ara yín, instead kẹ́ padà lọ kẹ́ lọ tender apology, kẹ́ lọ mọ àwọn èèyàn yín tán ti wà nù bàjẹ́ yìí láì mọ iye ọdún, 30 ọdún, 40 ọdún sẹ́yìn. Ẹ ń ra kaka, ẹ rò pa máa dákẹ́, ẹ ṣépè jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ àtúngbọ̀n tí bàbá ìwí, kẹ́ rò pé làákàyè ti sọnù fún wọn pátápátá. Wọ́n lọ ṣọ́ọ̀ṣì o, àwọn tó wà ń bẹ̀, àwọn aládàáwò lọ́wọ́ bẹ̀. Ìjọ tí ìbá ti mọ̀ náà ṣọ́ọ̀ṣì pé òun lọ fún ìṣòro, àdáwò tí ìbá tẹ́lẹ̀, àdáwò lọ́sẹ̀sẹ̀ bá yẹn. Torí gbogbo àwọn tó wà ń bẹ̀, àwọn aládàáwò ni wọ́n. Àbí bá àdáwò bá báyàn, èèyàn máa lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ Tuesday. Níbo ni kálukú wá wà láàárọ̀ Monday? Ibiṣẹ́. Pásọ̀ ti ń pariwo sí pé ẹgbà nọ́mbà mi kìí ṣe ti ẹ̀sìn ti gbàlá ní. Kí ni ń ṣe é ti fi ń pariwo lórí tẹlifíṣàn ti fi ń fún ọ nọ́mbà? Mo gbọ́ lọ́ngà ìsọ̀rọ̀ ní gbèsè, ìsunkún sí ní ìgbésẹ̀ gangan. Ojú tó wò mí tó bá ti ń lọ mọ́sálásí tẹ́lẹ̀, má lọ mọ́sálásí mọ́ o. Tó o báyìí lọ mọ́sálásí, má bá wọn lọ mọ́sálásí o. Ilé òfò, ilé àgbákò ní ilé mọ́sálásí o, ilé àdánwò ni o. Bórí èèyàn ọba burú tí èsì páyé èèyàn bàjẹ́, bó lè yàn ó ṣe máa lọ kírun lẹ́ẹ̀márùn lójúmọ́, ṣé kò níṣẹ́ rárá ni? A lọ lẹ́ẹ̀kíní, a tún lọ lẹ́ẹ̀kejì, a lọ lẹ́ẹ̀kẹta, a lọ lẹ́ẹ̀kẹrin, a lọ lẹ́ẹ̀karùn. The same thing tó ń wí náà ni ọmọ wí tẹ́ pọ́pọ́ lo èèyàn bá ti dọ̀bálẹ̀, kí ló ń wá ní mọ́sálásí? Má bá wọn lọ mọ́sálásí, ilé ìpànìyàn ni o. Tó bá ti ríbi tí àwọn apànìyàn ti ń pànìyàn, àwọn Boko Haram ni, àwọn oríṣiríṣi àwọn apànìyàn ni, tó bá ti ríbi tí wọ́n ti ń pànìyàn, orúkọ tó máa gbọ́ lẹ́nu wọn náà ló máa gbọ́ mọ́sálásí o. Ilé àwọn apànìyàn, ilé àwọn aya assassination, ilé àwọn aya killer òní mọ́sálásí o. Ibi ìpàdé ẹgbẹ́ òkùnkùn apanirun òní mọ́sálásí o. Ẹ má lọ mọ́sálásí o tí ì bá pé èèyàn bá fẹ́ kàgbákò. Tó bá ti gbọ́ Allahu Akbar, rántí kó lọ wo àwọn ibi tí wọ́n ti pààyàn, tí wọ́n ti dáná sunlé, tí wọ́n ti fọ̀bẹ sí yàn, tí wọ́n ti dúyàn lọ́rùn báyìí, tí wọ́n ti géèyàn lórí. Orúkọ náà ni wọ́n máa pè ń bẹ̀. Mọ́sálásí yẹn ilé ìpànìyàn ni. Wọ́n á fẹ́ mú ẹ kó chọ́ọ̀chì pé kó darí sí mọ́sálásí, wọ́n fẹ́ sọ̀rọ̀ náà di apànìyàn, wọ́n fẹ́ ba ayé rẹ jẹ́. Ilé irọ́ ni o, mọ́sálásí, ibi tí wọ́n ti máa ń pa ògbólógbò irọ́, tí wọ́n á tún fi orúkọ Ọlọ́run tì pé wà láì ta láì súnmọ́ bí láì lásìláwà, irọ́ dẹ̀ ni wọ́n ń pa, kò sóòótọ́ mbẹ̀. Má bá wọn lọ mọ́sálásí o. Tó o bá ti fẹ́ ṣòfò láyé, kó tún ṣòfò lọ́run. Mọ́sálásí èsè ibi tó yẹ kó o lọ o, jìnnà sí mọ́sálásí. Ilé àgbákò ní ibi tí wọ́n ń kó ohun ìjà ogun sí, òní à ń pè mọ́sálásí o. Mo fi Ọlọ́run bá bẹ́ẹ̀ kìlọ̀ fún àwọn ọmọ rẹ kán má lọ mọ́sálásí o. Mọ́sálásí èsè léèrè o, ilé àgbákò, ilé àdánwò, ilé wàhálà, ilé aláìníṣẹ́ ni o. Ilé àwọn akéwù tọrọ jẹ ní mọ́sálásí o. Ò ní dìdàkudà. Ọlọ́run á bá mi dúró tiẹ̀. Ayé mi ò ní bàjẹ́, ayé ọmọ mi ò ní bàjẹ́. Mo kí gbogbo èèyàn ọmọ Ọlọ́run tí ẹ ní oore ọ̀fẹ́ láti gbọ́ wa. Àìkà ìmọ̀ye ìgbà láti sọ fún wa wípé gbogbo ìlú tí Islam bá wọ̀, bí wọ́n ṣe máa sọ ìlú yẹn di olórí burúkú, tí wọ́n máa sọ wọ́n di ẹni ẹ̀yìn, tí wọ́n máa sọ wọ́n di ẹni ilẹ̀, tí wọ́n máa ba ayé ìlú yẹn jẹ́, òun náà ni wọ́n mọ̀ wá. Tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wọlé, wọ́n á ṣe bí ọmọlúwàbí, bí áńgẹ́lì tó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Àmọ́ ìwà ẹ̀ka àti ẹ̀tàn àti àrékérekè láti ba ayé ìlú yẹn jẹ́, kó sì fi sí abẹ́ ìgbèkùn ẹ̀sìn Islam, ò kúrò nínú wọn o. Fídíò méjì ni máa display lójú screen, ìkan lẹ̀ ń wò lọ́wọ́ yẹn.
ìyẹn ni àkọ́kọ́ yẹn ń sọ wípé purpose táwọn fi ń gbé láàrin àwọn èèyàn òun náà ni wípé káwọn lè wipe out àwọn religion wọn káwọn dẹ̀ establish Islam. Ẹ wá lọ wò nínú ìtàn gbogbo ibi tí ànábì ti gbé Islam wọ̀ báwo ni wọ́n ṣe wipe out àwọn other religion tó wà ńbẹ̀. Ogun ni wọ́n bá wọn fà, wọ́n pa wọ́n ní ìpakúpa, wọ́n jà wọ́n lólè, wọ́n bayé wọn jẹ́. Àwọn ènìyàn wá submit forcefully, kò ń ṣe willingly. Wọn ò gba Islam torí pé ẹ̀sìn àlàáfíà ni àbí ẹ̀sìn tó ní ìgbàlà. Ẹ má gbàgbé pé nígbà t'Ànábì kú àwọn kan fi Islam sílẹ̀, Abubakar padà gbógun tí wọ́n tó pa wọ́n ni. Àwọn yẹn mọ̀ wípé ẹ̀sìn òfò ní ẹ̀sìn Islam. Wọ́n dẹ̀ rí ikú Muhammad bí opportunity, but upon that Abubakar tún gbógun tí wọ́n pa wọ́n pakúpa. Fídíò kejì náà tí máa play ìyẹn ń sọ wípé gbogbo ìlú táwọn bá wọ̀ táwọn bá ti pọ̀ díẹ̀ àwọn máa wipe out ìjọba tó wà ńbẹ̀, àwọn máa yọ ìṣèjọba wọn kúrò. Ìṣèjọba tó fi àyè gba òmìnira, ìṣèjọba tó fi àyè gba kẹ́ẹ̀sì ẹ̀sìn tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ lè change, ẹ lè sọ pé ẹ ṣe, ẹ lè dá wà. Ìṣèjọba tó ń wá ìlọsíwájú àwọn ọmọ ará ìlú láì wo tẹ̀sìn, ìṣèjọba tó ń wá ààbò fún orílẹ̀-èdè láì wo tẹ̀sìn. Wọ́n sọ pé táwọn bá débẹ̀ àwọn máa wipe out, àwọn wá gbé ìṣèjọba ìsìláàmù wọ̀, ìṣèjọba tí máa ń pa èèyàn torí ẹ̀sìn, ìṣèjọba tí máa ń pa ẹni tí ó ṣẹ̀sìn, ìṣèjọba tó máa ń oppress àwọn tí ò bá gba religion wọn gbọ́. Wọ́n á wá sọ ìlú yẹn di olórí burúkú bí wọ́n ṣe ba ayé Afghanistan jẹ́. Ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ kán ba ìlú yìí jẹ́ mọ́ wa lọ́wọ́, ẹ má jẹ́ kí wọ́n ba orílẹ̀-èdè yìí jẹ́. Reject Islam now and embrace Christ Jesus, the Prince of Peace. Ẹ jẹ́ ká gba Jésù láàyè. Gbogbo ibi tí wọ́n mú ìrere Kristi lọ, ẹ rí i pé ṣe làwọn èèyàn ń wàásù rẹ̀. Wọn ò dẹ̀ ní mission láti pa orílẹ̀-èdè run àbí láti sọ pé àwọn fẹ́ borí orílẹ̀-èdè ní orúkọ Jésù. No, wọ́n ń wàásù ìrere ni, wọ́n sì ń ṣe sí agbára láàrin àwọn ènìyàn. Àmọ́ ibi tí Islam bá ti wọ̀ bí wọ́n ṣe gba orílẹ̀-èdè yẹn ni wọ́n mọ̀ wá. Ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè yìí kúrò lọ́wọ́ ẹ̀tàn àti àrékérekè. Ẹ̀yin mùsùlùmí tẹ́ ń sọ pé ẹ̀sìn yóò ń ṣẹ̀sìn jàgídíjàgan, ẹ̀sìn ibi. Ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yìí lórúkọ Jésù, ọpọlọ wa ò ní lọ. Ire o. Tí àwọn nǹkan wọ̀nyí bá lè máa ṣẹlẹ̀ látinú ẹ̀sìn Islam wá, ó ní agbára ọgbẹnu tán o. Gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ látijọ́ yìí tá a dẹ̀ ń rí àwọn àpẹẹrẹ àti àwọn ẹ̀rí nípa Islam tí wọ́n pè ní ẹ̀sìn àlàáfíà. Ẹ jọ̀wọ́ ìbéèrè mi, gbogbo àtàdìjọ́ ń wo fọ́nrán yìí, ṣé àlàáfíà ń bẹ nínú Islam báyìí? Àlàáfíà tó wà ń bẹ dà? Ẹ wo àwọn ọmọ kéékèèké tí wọ́n gé lọ́wọ́, ẹ wo bàbá àfáà náà tí wọ́n sọ̀rọ̀ tí bàbá takú tí Jésù tí wọ́n dá lóhùn. Ẹ tún wo àṣírí ńlá náà tí evangelist Ezekiel Noah tí wọ́n tún jáde nípa àwọn òyìnbó ilẹ̀ àràbù tí àwọn náà tí wọ́n ń plan èyí tó dẹ̀ ń sọ àwọn mission wọn, ìyẹn ìlépa nínú Islam pé àwọn máa ń gba ibi táwọn bá ti dé ni. Táwọn bá ti pọ̀ àwọn á ṣe bí ẹni àlàáfíà, ṣùgbọ́n táwọn bá pọ̀ tán àwọn á ṣèjọba bẹ̀ nídìí. Rí báyìí pé ó ní agbára. Ẹ̀yin mùsùlùmí tẹ wà ní àárín àwa Yorùbá, tẹ wà nílẹ̀ Yorùbá, ẹ wò Islam kọ́ lẹ́yìn practice o, ọmọlúàbí lẹ́yìn practice. Ká bá ara sọ eléyìí tó ń jò tọrọ torí pé a rí pé àlàáfíà jọba nílẹ̀ Yorùbá pẹ̀lú àwa mùsùlùmí tàdíjọ́ ń gbé papọ̀. Kò sógun, kò sí pákánléke, oníkálùkù ń ṣe tiẹ̀, a dẹ̀ ń bára wa ṣe. Ṣùgbọ́n tá a bá ń sọ nípa ògidì Islam, ẹ wò yín náà máa mọ̀ yí pé ọmọlúàbí lẹ́yìn practice kì í ṣe bí Kùránì ṣe gbé kalẹ̀. Kò jẹ́ bí ó ṣe jẹ́. Tá a bá rí àwa ta tún ní ìmọ̀ àti òye nípa ẹ̀sìn Islam tá a fẹ́ sọ sí, ẹ jẹ́ ká pàdé ní comment section. Ọ̀rọ̀ pé ẹnìkan ń bẹ ẹ̀sìn kan jẹ́ kọ́ leléyìí, gbogbo wa náà láti rí eégún tó jáde ti kó láì wò, gbogbo wa náà la rí nǹkan tó ń lọ nípa ẹ̀sìn Islam tí ó jẹ́ pé kì í ṣe pé bóyá ohun tí wọ́n fi ń bò rárá, tó jẹ́ pé àwọn tó lẹ̀sìn gan tó jẹ́ pé níbi tí wọ́n ti mú Islam wá táwọn náà dẹ̀ ń sọ tàdé ń fi tí ara wa gbọ́ lójoojúmọ́ ayé yìí. Yóò dára fún wa, ètò ayé wa ò ní dojú. Ẹ bá wa like fídíò yìí, kẹ́dẹ̀ bá wa share. Ẹ ṣé, láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.